ọpẹ́ pàtàkì sí Ọlọ́run lórí ọ̀fẹ́ jùlọ tí ó tún gbé wa pàdé ara wa lónìí. Nígbà tí a pàdé ní ọ̀sẹ̀ tó lọ, a gbéyẹ̀wò lórí ìfi ara wa kalẹ̀ fún ètò ìtọ́sọ́nà Ọlọ́run. Ó lọ́ mo gbàdúrà fún àwọn èèyàn Ọlọ́run tó ń gbọ́ mi, àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé àtàwọn ọmọ Ọlọ́run àtàwọn tó máa di ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí àdúrà Jésù. Olúwa bá ẹnìkọ̀ọ̀kan wò, bá ẹnìkọ̀ọ̀kan pàdé. Yé ọ̀sẹ̀ ìpàdé yìí kó má ṣe jẹ́ òpin fún wa. Ìbùkún, ayọ̀, àlàáfíà tí ó rọ̀fẹ́ tí a rí nínú rẹ̀ kí ó máa pọ̀ sí lójoojúmọ́. Fi oore ọ̀fẹ́ ṣe wá lọ́jọ́, jẹ́ kí àánú rẹ̀ kó yí wa ká. Bá ẹnìkan pàdé lónìí níbi tí agbègbè tí a ti nídìí rẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àgbéyẹ̀wò lórí ìtọ́sọ́nà Ọlọ́run. Àgbéyẹ̀wò lórí nígbà tí a bá gbára wa dì fún ìtọ́sọ́nà. Ní òní, a tún tẹ̀síwájú lórí kókó ẹ̀kọ́ kan náà, ìtọ́sọ́nà Ọlọ́run. Kí wá ní ọ̀nà sí ìtọ́sọ́nà náà? Eléyìí ló mú wa lọ sínú ìwé òwe orí 3 ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Ó ní, fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì tẹ̀ sí ìmọ̀ ara rẹ, mọ̀ ọ́n ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Àwọn ìgbésẹ̀ sí ìtọ́sọ́nà Ọlọ́run òun náà ni pé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, kí Olúwa nìkan jẹ́ ìgbẹ́kẹ̀lé wa. Oríṣiríṣi ohun làwọn èèyàn gbẹ́kẹ̀lé lónìí yìí, oríṣiríṣi nǹkan ló fún èèyàn nígboyà lónìí yìí. Bẹ́ẹ̀ kí ni tó gbọ́ gbẹ́kẹ̀lé fún ọ nígboyà? Ìbéèrè nìyẹn. Ó wá ní má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Oríṣiríṣi ìmọ̀ ní ń bẹ nínú ayé. Ìmọ̀ ènìyàn, ìmọ̀ Ọlọ́run, ìmọ̀ èṣù. Oríṣiríṣi ìmọ̀ ni ó ń pè wá níjà láti tẹ̀lé, láti tẹ̀ sí. Ṣùgbọ́n ká má ṣe tẹ̀ sí ìmọ̀ ara wa. Torí pé gbogbo èrò ènìyàn ló dá lójú ara rẹ̀. Bíbélì wí pé òpin èrò yẹn, òpin ọ̀nà yẹn, ikú àti ìparun ni. Díẹ̀ tí Jóṣúà sì gba ọmọ Ísírẹ́lì níyànjú wípé tó bá ṣe ti òun ní Olúwa lòun ó sìn. Bẹ̀tẹ̀ àwọn oníṣìí yìí kí wọ́n yẹn tí wọ́n máa sìn lónìí. Bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ pinnu ẹ̀ tààlà àwọn oníwọ̀n máa sìn láti lọ fún ìtọ́ni àti ìtọ́sọ́nà rẹ̀. Ó ní mo mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Nígbà tí a bá mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà wa, ìdájú àti ìdánilójú wà pé yóò máa tọ́ ipa ọ̀nà wa. Ìbágbà níyànjú pé ọkọ̀ ayé wa, àbágbà Kristi láàyè, àbágbà ìmọ̀ láàyè, kó bọ́ síbẹ̀ kó máa wà wá. Torí kò lè wà wá pa, kò lè wà wá sínú ọ̀gbun, kò lè wà wá sínú àfonífojì, kò lè wà lọ sínú aṣálẹ̀. Tó bá sì dàbí ẹni pé a já sínú àwọn nǹkan tí a dárúkọ wọ̀nyí, ó fẹ́ fi ṣe rẹ̀ lógo ni. Ẹnìkan ni wọ́n bí ní afọ́jú nínú Jọ́ọ̀nù orí 9. Wọ́n mú wá sọ́dọ̀ Jésù. Wọ́n bi léèrè pé ta ló ṣẹ̀? Bàbá ló ṣẹ̀ ni àbí ọmọ? Àbí ìran rẹ̀? Jésù léyìí kì í ṣe ègún, ṣùgbọ́n ká lè ṣe Kristi lógo. Ó fi amọ̀ ṣe mọ ojú rẹ̀, fi ṣe bí ojú rẹ̀. Ó ní kó lọ wẹ̀ lódò Sílóámù. Ó sì wẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí rí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, díẹ̀ èèyàn kan ló gba Jésù lọ́jọ́ náà torí a ṣe Jésù lógo. Ìyẹn torí náà bí ó bá dàbí pé Kristi gba steering ọkọ̀ ayé wa volán tó ń wà wá, ó fẹ́ wà wá lọ sí ibi ìyè ni, ibi agbára ni, ibi ẹ̀rí ni, ibi ìṣelógo ni, ibi ìṣẹ́gun ni. Ìgbà tí orí Dáfídì orí 32 sọ fún wa, ẹsẹ̀ 8, Psalm 32 ọ̀ṣun 32 ó ní èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi ò sì kọ́ lé ọ̀nà tí ìwọ máa rìn, èmi máa fi ojú mi tọ́ ọ. Ẹsẹ̀ 9, kí ẹ̀yin kí wọ́n sì dàbí ẹṣin tàbí ìbáka tí kò ní iyè nínú, ẹnu ẹni tí a kò lè ṣe àìfi ìjánu bọ̀, kí wọn kí ó má bàa sùn mọ́. A gbọ́dọ̀ dàbí màálù tó jẹ́ pé wọ́n ní yóò lo kùmọ̀ tí wọ́n fi gbà sọ́hùn gbà síyìn kó tó di pé yóò gbọ́ t'Olúwa rẹ̀. Ló ṣe ní inú ìtọ́ni Olúwa, bí a ṣe ń gba ìtọ́ni rẹ̀, a gbọ́dọ̀ dàbí ewúrẹ́ tó nílò kùmọ̀, tó nílò ọ̀gọ́. Ọ̀gọ́ rẹ̀ ti tó fún wa tí í ṣe ẹ̀mí rẹ̀, ọ̀gọ́ rẹ̀ tó fún wa tí í ṣe ọ̀rọ̀ rẹ̀, tí fi ń tọ́ wa sí ipa ọ̀nà rẹ̀. Olórin kan ní bí a bá bá Ọlọ́run rìn inú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ó ní ayọ̀ náà yóò ti pọ̀ tó tí ó ń fi fún àwọn tí ó tẹ̀lé, tó fi fún àwọn tó gbàgbọ́, tó fi fún àwọn tí ó ń sìn ará ní Olúwa. Ọ̀rọ̀ yìí wà fún àwọn apàdà sẹ́yìn, ọ̀rọ̀ yìí wà fún àwọn ẹlẹ́ṣẹ̀, fún ìmúpadàbọ̀ sípò wọn,
bẹ́ẹ̀ ló wà fún àwọn ọmọ Ọlọ́run láti fún wa ní ìgbẹ́kẹ̀lé wípé kí a dúró ṣinṣin nínú Ọlọ́run láì yẹsẹ̀. Nínú ìwé oríṣiríṣi àwọn forces ń bẹ nínú ayé lónìí yìí tí ń jìjàǹkadù láti ní wa. Àkọ́kọ́ ni ipá àbí forces ire tó ń tọ́ wa láti ká ṣe dọ́dà, àti forces kejì ni forces ibi tó ń tọ́ wa láti ṣe tí ò dáa. Ẹni tí a bá wá fira wa fún nínú forces méjì ni ó sọ ta ni yóò mọ wà wá, ta ni ó wà lórí àlééfà àbí ìjẹgàba ayé wa. Ẹ mà gbogbo forces ire bá wọlé fún ipa ọ̀nà tó dára ni, tí forces bá wọlé láti mú kí a yapa ni, láti ṣì wá lọ́nà ni. Gbogbo èèyàn náà ni forces ń bẹ nínú rẹ̀, ṣùgbọ́n mo rọ̀ wá wípé ọ̀nà wo la lè gbà nínú àwọn làásìgbò tí a ń là kọjá wọ̀nyí táwọn forces méjì sì ń press láti jẹ́ pé kí a ṣe tiwọn. Tí a bá lè máa gbàdúrà déédéé, tí a ń gbọ́ àwọn ọ̀rọ̀ Ọlọ́run bíi eléyìí déédéé, tí a láǹfààní àti máa ka Bíbélì fúnra ara wa, tí a sì fi àwọn èèyàn mímọ́ sílẹ̀, a ní ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, mo gbàgbọ́ wípé forces ire òun náà ni ó máa borí, forces búburú kò sì lè borí. Nínú ìwé Jóòbù orí 22 láti ẹsẹ̀ 21, Job chapter 22 from verses 21, ó ní fa ara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí ni rere yóò sì wá bá ọ. Ẹ rí pé ipa ọ̀nà sí ìtọ́ni Ọlọ́run, fa ara rẹ súnmọ́ kí ìwọ ó sì rí àlàáfíà. Ẹnìkan wù kó ń fẹ́ àlàáfíà, níbo lòun sì rí àlàáfíà, ipa rèé o. Ó ní èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì tò ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀. Ká má jẹ́ tí ń gbọ́ tí ń gbé sọnù, ká má jẹ́ tí ń gbọ́ tí ń gbọ́ tí pàpà, ká má jẹ́ tí ń gbọ́ tí ò máa ṣe lórí rẹ̀. Èmi bẹ̀ ọ́ gba òfin rẹ̀, òfin Ọlọ́run ó nira. Òfin ayé nira ju òfin Ọlọ́run lọ. Òfin ayé nira ju òfin ìmọ́lẹ̀ lọ. Òfin òkùnkùn ń bẹ, òfin ìmọ́lẹ̀ ń bẹ. Ta ló lè ẹ bá lọ sórí social media, ẹ bá ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àti ìjẹ́wọ́ àwọn èèyàn tí wọ́n ti bá èṣù dámájẹ̀mú, tí wọ́n bá èṣù jẹ, tí wọ́n bá èṣù mu. Kò sálàáfíà ń bẹ. Ó fi gba òfin Ọlọ́run sí ẹnu, gba òfin Ọlọ́run lé ẹnu rẹ, kò tó àyà rẹ sí àyà rẹ. Ó ní bí ìwọ bá yí padà rẹ̀ sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọrú. Bí ìwọ bá sì mú ẹsẹ̀ jìnnà eré kúrò nínú àgọ́ rẹ, gbogbo tó jọ mẹ́sẹ̀ wà bí Ọlọ́run, gbogbo tó jọ mọ́ ipa ọ̀nà wíwọ́, a gbọ́dọ̀ mú kúrò lójú ọ̀nà wa tí a bá fẹ́ bọ́ sí ipa ọ̀nà ìtọ́ni Ọlọ́run. Bí ìwọ bá tẹ wúrà dáradára sílẹ̀ lórí erùpẹ̀ àti wúrà Ófírì lábẹ́ òkúta odò, nígbà náà ni Olódùmarè yóò jẹ́ ìṣúra rẹ, àní yóò jẹ́ fàdákà fún ọ ní ọ̀pọ̀lọpọ̀. Lóòótọ́ nígbà náà ni ìwọ ò ní inú dídùn nínú Olódùmarè, ìwọ sì gbé ojú rẹ sókè sọ́dọ̀ Ọlọ́run. Bí ìwọ bá gbàdúrà rẹ sọ́dọ̀ rẹ, yóò sì gbọ́ tirẹ̀, ìwọ sì san ẹ̀jẹ́ rẹ. Ìwọ ó gbìmọ̀ ohun kan pẹ̀lú, yóò sì fìdí rẹ̀ múlẹ̀ fún ọ, ìmọ́lẹ̀ yóò sì mọ́ sí ọ̀nà rẹ. A bá wo ntọ́pọ̀lọpọ̀ gospel dà lónìí yìí, àwọn ìgbà tí wọ́n bá mú gospel alápá kan, deliverance wọ́n pè ní tiwọn, wọ́n sì gbé deliverance yẹn jìn. Apá àbòmí wa ń kọ́, tá a bá dẹ̀ mú ẹ̀kọ́ nìkan tí a mú àdúrà mọ́, tá a bá mú àdúrà nìkan tá a mú ẹ̀kọ́ mọ́, tá a bá mú prosperity nìkan tí ò sí wà mímọ́ ń bẹ̀, ọ̀nà bo làwọn fẹ́ gbà jẹ́ tọlọ́run. Gbogbo ẹ̀kọ́ wọ̀nyí ló ṣe pàtàkì fún wa, tá a sì gbọ́dọ̀ embrace. Lónìí tí o bá lè sin Ọlọ́run, ó ní á tẹ̀ wúrà dáradára fún ọ. Ìyẹn ni pé yóò bá ẹni wa pàdé, yóò tọ́jú ilé, yóò tọ́jú ọ̀nà wa, jíjẹ mímu ò ní jẹ́ líle, ibi iná lílo ò ní jẹ́ líle, àti tọ́ ọmọ àti gbé ohun tó dáa ṣe kò ní jẹ́ èèwọ̀. Ní tí ọ̀pọ̀lọpọ̀ ń fi ẹ̀jẹ̀ èèyàn àjára wọn àti oríṣiríṣi àwọn nǹkan tí máa ń mú kí wọ́n regret láyé, tí máa ń mú wá, ó lọ́fẹ̀ẹ́ ni yóò wà sọ́dọ̀ rẹ̀ torí pé o sin Ọlọ́run. Torí náà ara nínú Olúwa, bí a bá ti jápa kó lọ́dọ̀ Ọlọ́run, àkókò nìyí kírètí sí wa fún wa. Bí a bá sì ti jápa, ẹ jẹ́ kí a mú ìdúró wa nínú rẹ̀. Láàfíà Olúwa kó máa bí sí fún wa. Ó gbàdúrà wípé yóò mú wa dúró lórí ẹsẹ̀ lórí àpáta rẹ̀, ẹsẹ̀ wa ò sì ní yẹ̀. Àwọn tẹ̀sẹ̀ wọn ti yẹ̀, oore ọ̀fẹ́ kó dáhùn padà sí abẹ́ òjìji rẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Orí ìjìnlẹ̀ máa kí tọ̀nà lélẹ̀ tí ẹ̀ ń gbóhùn rẹ̀. Bí a bá láǹfààní àti pè wá, àwọn àdéhùn wa náà lè rí yẹn, tá a tó fi pàdé ní wákàtí ní ayọ̀ àti àlàáfíà kan bá yín gbé. Jésù Olúwa wa. Àmín.